A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 9 àti ọjọ́rú ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 gẹ́gẹ́ bí ìsinmi láti fi sààmì ayẹyẹ ìtúnu ààwẹ̀ Eid-ul-Fitr. Mínísítà abẹ́nú Olúbùnmi Túnjí-Òjó ni yóò ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí Permanent Secretary Aishete Ndayako bu ọwọ́ lù. Bákan náà ni ìjọba àpapọ̀ kí gbogbo mùsùlùmí umar kú oríire àṣekágbá ààwẹ̀ oṣù Ramadan. Mínísítà wá rọ gbogbo mùsùlùmí kí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀mí ìṣọ̀kan, ẹ̀mí ìfẹ́, oore, ìfarajìn, àlàáfíà, àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí Ànábì Muhammad ṣe lànà rẹ̀, kí àlàáfíà máa jẹ́ tirẹ̀. Bí ó ti gbà á ládùúrà wípé kí àlàáfíà àti ìbùkún Allah wà pẹ̀lú gbogbo ènìyàn àti orílẹ̀-èdè lápapọ̀. Bí a kò bá gbàgbé wípé àwọn mùsùlùmí ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo ti yọ igbákejì gómìnà Philip Shaibu nípò. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwádìí ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí adájọ́ àgbà gbé kalẹ̀ láti fi wádìí ẹ̀sùn àṣemáṣe tí wọ́n fi kan Shaibu. Adájọ́ fẹ̀yìntì Ese Omonura ni yóò darí ìgbìmọ̀ bí wọ́n ṣe parí ìjókòó wọn ní ọjọ́ Ẹtì. Lẹ́yìn tí Shaibu kọ̀ láti farahàn níwájú wọn, wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó ń tú àṣírí ìjọba bẹ́ẹ̀ ló tún parọ́ lábẹ́ ìbúra èké tako ìjọba. Ìgbìmọ̀ sún ìgbẹ́jọ́ di Ọjọ́bọ̀ fún Shaibu láti wá ro tẹnu rẹ̀ ṣùgbọ́n kò yọjú. Wọ́n tún fún un ní ọjọ́ Ẹtì, síbẹ̀ kò yọjú. Ilé ìgbìmọ̀ ṣí ìwé ẹ̀sùn wọn, wọ́n sì tún pa á dé padà láì jẹ́ wípé ó wí tẹnu rẹ̀. Agbẹjọ́rò Shaibu Ọládòyin Awóyalé yọjú sí ìgbẹ́jọ́ Ọjọ́rú tí wọ́n kọ́kọ́ jókòó láti gbọ́ àwíjàre. Láàrin ìgbẹ́jọ́ ni ó tọrọ ààyè kúrò níbẹ̀ lẹ́yìn tí ìgbìmọ̀ kọ̀ láti gbà kí ó fagilé ìgbésẹ̀ ìyọninípò títí wọ́n á fi mọ àbájáde ẹ̀sùn tí wọ́n pè sí Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá lórí ìgbésẹ̀ tí wọ́n fi tako ìyọninípò Shaibu. Lẹ́yìn tí Awóyalé kúrò ni wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ ìyọninípò Shaibu. Ìròyìn jábọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Godwin Obaseki àti Shaibu ti ń ní ìkùnsínú láti ìgbà tí gómìnà ti kọ̀ láti kéde àtìlẹ́yìn rẹ̀ fún Shaibu láti du ipò gómìnà nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà. Èyí ni a gbọ́ wípé ó yọrí sí ìgbésẹ̀ láti yọ Shaibu nípò. Nínú ìgbésẹ̀ láti gbégi dí ìgbésẹ̀ ìyọninípò, Shaibu fún Obaseki àti ilé ìgbìmọ̀ ní ìwé ìpẹ̀jọ́. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé síwájú àkókò náà ni àwọn ẹ̀ṣọ́ lẹ́nu ibodè ilé ìjọba lé ẹni mú ìwé ìpẹ̀jọ́ wá láti ilé-ẹjọ́ bailiff dànù kí Shaibu tó fi ìwé ọ̀hún ránṣẹ́ nípasẹ̀ kúríà. Bákan náà ni wọ́n rí ààyè lẹ ìwé ìpẹ̀jọ́ ọ̀hún mọ́ ara ẹnu ọ̀nà ilé ìjọba, ṣùgbọ́n Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá kọ̀ láti ṣe ìdádúró ìgbésẹ̀ ìyọninípò tí ilé ìgbìmọ̀ gbé tako Shaibu. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ sọ ọ́ di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti yan onímọ̀ ẹ̀rọ ẹni ọdún 38 Ọmọbáyọ̀ Godwin gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tuntun. Èyí ń wáyé lẹ́yìn tí ilé ìgbìmọ̀ yọ igbákejì àná Philip Shaibu nípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA sọ wípé ikọ̀ rẹ̀ ti fi ọwọ́ ṣìkún òfin mú èrò ọkọ̀ tó ń lọ ìlú Delhi, orílẹ̀-èdè India Freeman Charles Ogbonna níbi àyẹ̀wò screening ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. NDLEA kéde wípé wọ́n mú Ogbonna ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2024 níbi tí ó ti ń gbìyànjú àti wọ ọkọ̀ òfurufú lọ ìlú Delhi, orílẹ̀-èdè India nípasẹ̀ Doha ní Qatar Airways pẹ̀lú ìwé ìrìnnà Liberia tí ó gbé orúkọ Karl Bismarck.
wọ́n gbé e wọ inú ìyàrá àyẹ̀wò lọ kí wọ́n tó ṣe àwárí àwọn egbòogi tí ó gbé mì. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ní NDLEA ti sọ wípé ìwádìí àkọ́kọ́ ni ó ṣe àfihàn orúkọ rẹ̀ gangan gẹ́gẹ́ bí Freeman Charles Ogbonna. Lẹ́yìn èyí ni wọ́n fi sábẹ́ àyẹ̀wò fún ìgbà díẹ̀ kí wọ́n tó ṣàkíyèsí wípé ara rẹ̀ kò balẹ̀ mọ́. Nígbà tí ó yá ni ó bẹ̀rẹ̀ sí í bì kí ọ̀bọ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí í ṣumí dúndùn. Sí ìyàlẹ́nu gbogbo ènìyàn ni ọ̀gbẹ́ni yìí ya ọ̀pọ̀lọpọ̀ ìdí cocaine àti èyí tí wọ́n fi dí fùrọ̀ rẹ̀ kí ìgbọ̀nsẹ̀ má bàa gbọ̀n. Gbogbo rẹ̀ ló ṣú pátápátá. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé afurasí tí ó ní mọ̀lẹ́bí òun kan ni ó fa òun sí inú iṣẹ́ egbògi olóró ya 100 ìdí cocaine 80 wraps of cocaine láti ẹnu àti fùrọ̀ tí àpapọ̀ ìwọ̀n rẹ̀ jẹ́ 889 grams láàrin ọjọ́ 4. Wọ́n ní ìgbésẹ̀ rẹ̀ yìí fẹ́ẹ́ mú ẹ̀mí rẹ̀ lọ. Ogbonna ní ilé ìtura kan ní Ìpodò agbègbè Ìkẹjà ni ó ti kó àwọn nǹkan wọ̀nyí mì pẹ̀lú ìlérí láti fún un ní ẹ̀bùn owó 300,000 naira cash bí ó bá lè kó ọjà ọ̀hún dé orílẹ̀-èdè India láyọ̀ àti àlàáfíà. Bákan náà ni àjọ NDLEA sọ wípé ikọ̀ òṣìṣẹ́ wọn rẹ́bùrú elégbòogi olóró kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Imran Taofeek Ọlálékan ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ọjọ́rú ọjọ́ 3 oṣù kẹrin. Lẹ́yìn àyẹ̀wò fínífíní sínú ẹrù rẹ̀ ni wọ́n ṣe alábàápàdé egbòogi olóró tí wọ́n dì pamọ́ sí ara báàgì ẹlẹ́yìn tí ó gbé dání. Lójú ẹsẹ̀ ni wọ́n gbá yá ẹni sì ń wá pápákọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ìṣọ̀lá Isiaka Ọlálékan. Òun ni ó gba elégbòogi olóró yìí síṣẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, Imran Taofeek Ọlálékan ní òun padà dé láti Dubai ní ọdún díẹ̀ sẹ́yìn. Òun sì ní ojúlówó ìwé ìgbélùú lórí ọkọ̀ ìrìnnà. Ó ní 1.5 million naira ni wọ́n ṣèlérí àti fún un bí ó bá ṣiṣẹ́ wọn láṣeyọrí, nígbà tí ẹni gbà á síṣẹ́ yóò gba 200,000 naira. Nígbà tí àjọ NDLEA tú gbogbo ẹrù rẹ̀ ni wọ́n bá oògùn abẹnugọ̀ngọ̀ nínú ẹrù rẹ̀ kan, òmíràn nínú ẹrù rẹ̀ kejì tí yóò di egbòogi olóró sí. Ó jẹ́wọ́ wípé òun rin ìrìnàjò lọ bá aláàfáà kan tí ó ṣe oògùn fún un kí wọ́n má bàa rí i mú pẹ̀lú egbòogi olóró ní pápákọ̀. Bákan náà ni wọ́n rí oògùn lára Ìṣọ̀lá Isiaka Ọlálékan tí ó sì ń dé pápákọ̀. Ìṣọ̀lá ní 70,000 naira ni òun fi ṣe oògùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà CBN ti bẹ̀rẹ̀ títà owó dọ́là mìíràn fún àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó Bureau de Change BDC láti lè túbọ̀ mú owó náírà gbópọn sí i ní ọjà pàṣípààrọ̀. Ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ Bureau de Change Aminu Gwadabe fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí. Gẹ́gẹ́ bí Gwadabe ti ṣàlàyé, CBN ti bẹ̀rẹ̀ títà ẹgbẹ̀rún 10 dọ́là owó ilẹ̀ òkèèrè fún ọ̀kọ̀ọ̀kan àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí i nínú àwọn oníṣòwò BDC ní 1,101 naira per dollar. Ó ní wọn kò fún BDC ní ààyè láti tà á ju 1.5% lọ sí iye tí wọ́n rà á lọ́wọ́ CBN. Èyí túmọ̀ sí wípé bí BDC bá rà á ní 1,101 naira per dollar kí wọ́n tà á ní 1,117.52 kobo per dollar. Ìgbésẹ̀ CBN yìí ń wáyé láì tí pé ọjọ́ méjì tí BDC pè fún títa náírà ní iye tí ó dínkù sí 1,251 naira kí ó lè mú owó náírà fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ọjà pàṣípààrọ̀. Bí a kò bá gbàgbé wípé CBN ta ẹgbẹ̀rún 10 dọ́là ní ọjà pàṣípààrọ̀ ní 1,251 naira per dollar fún àwọn BDC láti fi ṣe àtìlẹ́yìn fún owó náírà nínú oṣù tí ó kọjá. Fún odidi oṣù kan ni owó náírà fi ń gbópọn sí i títí di ọjọ́ Ẹtì tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí àwọn ẹ̀sùn àrà ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó, Lagos State Special Offences Court tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà ti pàṣẹ lónìí
kí wọ́n fi gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele sí àkàtà àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC lẹ́yìn ẹ̀sùn àṣìlò ipò tí wọ́n fi kàn án. Adájọ́ Rahman Oshodi ni ó pàṣẹ yìí lónìí lẹ́yìn tí Emefiele àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ fi ẹ̀sùn kan Henry Omohile bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn oníkókó mẹ́rìndínlọ́gbọ̀n tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀sùn yìí dá lórí àṣìlò ipò tí àjọ EFCC fi kàn wọ́n. Emefiele yóò wà ní àtìmọ́lé títí di Ọjọ́bọ̀ tí adájọ́ á fi gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wò, ṣùgbọ́n adájọ́ fi Omohile sí ọgbà ìwà àtúnṣe kí adájọ́ tó gbé ìdájọ́ kalẹ̀ ní agbẹjọ́rò Emefiele Abdulhakeem Ladi-Lawal rọ ilé-ẹjọ́ kí ó gba ẹjọ́ oníbàárà rẹ̀ wò pẹ̀lú àwáwí wípé ó jẹ́ ìlúmọ̀ọ́ká. Ó ní kí adájọ́ gba ìyọ̀ǹda rẹ̀ títí yóò fi yanjú gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ fún un. Agbẹjọ́rò EFCC àgbà amòfin Rotimi Oyedepo kò lòdì sí èyí, ṣùgbọ́n ó ní kí adájọ́ fún un ní gbèdéke tí yóò mú afẹ̀sùnkàn fi ojú ba ilé-ẹjọ́. Àwọn afẹ̀sùnkàn wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n gba ẹ̀bùn owó lọ́nà àìtọ́ pẹ̀lú àdàmọ̀dì ìwé-ẹ̀rí fún ohun ìní nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà CBN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní 60 ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí wọ́n ti ń lérí àti fi ẹgbẹ́ sílẹ̀ bí adelé alága gbogbogbò Umar Iliya Damagum bá kọ̀ láti kọ̀wé fi ipò sílẹ̀ ní kíákíá. Wọ́n ní kí wọ́n tètè fi ará ẹkùn àríwá rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà òfin ẹgbẹ́ pẹ̀lú àwọn ẹ̀tọ́ mìíràn tí wọ́n ń béèrè. Àwọn aṣòfin fi ẹ̀sùn kan Damagum wípé ó ń yọ̀ǹda ìlànà adarí ẹgbẹ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Honorable Ngochinyere Ikenga tí ó darí àwọn aṣòfin 5 láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ lónìí ni wọ́n jábọ̀ fún àwọn akọ̀ròyìn lórí àwọn 60 ọmọ ẹgbẹ́ tí wọ́n ń lérí àti fi ẹgbẹ́ sílẹ̀. Wọ́n ní láti bí ọjọ́ 3 ni adelé alága ti ń ṣe lòdì sí ẹgbẹ́ tí ó ti tà lọ́pọ̀. Ikenga fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbá ṣe wípé ààrẹ Bọ́lá Tinubu ò dúró déédéé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀, ìbá má ti dé ipò ààrẹ lónìí. Wọ́n ní kí Damagum tètè máa lọ kí ó tó bá ẹgbẹ́ kanlẹ̀ pátápátá, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn á fi ẹgbẹ́ sílẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.